orúkọ mi ní most evangelist Tọ́pẹ́ ọmọ rápẹ́ Padonu. Lórí ìyá yìí ẹni pé kó di ààrẹ lámùrè nítorí pé assassin ẹni kó di àmùrè kó di ààrẹ ní àmùrè nítorí pé assassin nítorí pé wọ́n ti mọ̀ pé tó bá gbé gba àpótí ẹ̀ wọ́n máa rí pé àga ẹ̀ ó máa jamọ́ lọ́wọ́ ṣùgbọ́n ìjọ tó wá wọ̀ nínú ayé tó wá wọ̀ nínú ìjọ nígbà ayé Bàbá Oshoffa kí ló jẹ́ wípé ó ń ṣe àjọ̀dún wọ́n tún pe àwọn disco party mọ́ bí iná Oshoffa ẹ̀mí mọ́ ló yàn ṣùgbọ́n òun á bọ̀wọ̀ fẹ́ni tí ọlá ya àbọ̀wọ̀ fún bàbá yẹn. tí máa wo íńtánẹ́ẹ̀tì báyìí tí máa wo ìsọkúsọ tẹ́lẹ̀ mi máa ń sọ sí Muhammadu báyìí wọ́n ní sàlàlà lẹ́wà sàlà torí pé tí wọ́n bá pe orúkọ ànábì wọ́n tún máa ń fi ìgẹ̀ wọ́n tún máa ń fi sí ó máa ń mórí mi wú bàbá nínú àkàránì ẹni kọ́ka àwọn tírà kan wà ń bẹ̀ téèyàn bá dè mọ́ra bó bá lọ sáàárín àwọn ọ̀tá wọn lè rí gbéṣe ṣé agbára sí nínú Quran ni agbára sí nínú Bible ni ọmọ tá à ń bí nísìn tẹ́lẹ̀ à ń sọ pé maturity bẹ̀rẹ̀ àti 18 years nísìn kẹ́tọ́ rí ọmọ tẹ́ bá ń wá ọmọ virgin bàbá látòrí 8 years wọ́n ti ń dis virgin o a tó fi àkókò inú a tó fi gbàdúrà fún akọ ẹ̀ṣẹ̀ ìtì azẹ́tì ìtì tó ṣẹlẹ̀ adúpẹ́ pé kò gbẹ̀mí ẹ̀ Anthony Joshua ṣùgbọ́n báyé bá yẹ ni ká máa ṣọ́ra pé àwọn kan máa kú lọ́dún yìí tó máa mìlẹ̀ ìránṣẹ́ Ọlọ́run bí méjì tó ìtorúkọ orúkọ ẹ̀ tó mìlẹ̀ ó máa kú Tinubu ò gbọ́dọ̀ kú omi ò gbọ́dọ̀ ti ẹ̀yìn ìgbé wọlé sí lẹ́nu nítorí pé wọ́n gbìyànjú láti pa wọ́n gbìyànjú láti pa Bọ́lá Ahmed Tinubu wọ́n gbìyànjú láti pa